Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ọ̀rọ̀ tí mo mú wá lọ́tẹ̀ yìí, ó kà màmá o. Ṣùgbọ́n kí n tó rí ọ̀rọ̀ yẹn sọ, ẹ bá mi share fídíò mi, ẹ bá mi comment, ẹ bá mi like ẹ̀, Afọlábí TV. Ìjọba àpapọ̀, ọ̀rọ̀ náà ti ń lọ bọ́ sórí o. Ọ̀pọ̀lọpọ̀ ọjà ńláńlá tí wọ́n ná lórílẹ̀-èdè, pàápàá ìlú Èkó tá a wà yìí. Àwọn tòmátò, ata, ewébẹ̀ tí ò bá dáa, tí wọ́n bá ti lọ kó dànù sórí àkìtàn. Àwọn kan tí wọ́n ti lẹ́fọ̀n lé èékánná tẹ́lẹ̀, wọ́n máa ń lọ lọ́wọ́ alẹ́, àwọn míì máa ń fi nǹkan bojú, wọ́n á máa lọ kó tòmátì tó ti rà, tán ti dà dànù, àbí ewédú tí ó ti rà tí wọ́n ti dà dànù, wọ́n máa ń lọ kó, tí wọ́n máa kó lọlé láti máa fi sebẹ̀ láti jẹ. Ọlọ́run má jẹ́ kíyàn mú Nàìjíríà yìí o. Ìjọba àpapọ̀, mo sọ nínú fídíò tí mo ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣèjọba tí wọn ò bá ti rí oúnjẹ mú wálẹ̀, tí oúnjẹ ò sì wá bọ̀ ní Nàìjíríà, ìjọba yẹn ò rí ìjọba yẹn ṣe o. Ẹni tó ń ṣèjọba yẹn kò rí ṣe o. Bàbá wa Tinubu, mo mọ̀ pé abiyamọ gidi ni yín. Ọ̀rọ̀ yẹn tí ẹ bá fi wẹ́lọ̀ nílùú Èkó tá a wà yìí lórí ọ̀rọ̀ tí Afọlábí TV gbé jáde yìí, ó ṣojú mi kòró ni. Ó ṣojú mi kòró débi wípé ọ̀gẹ̀dẹ̀ tí ò bá dáa gan tó ti rà, tí wọ́n bá dà sórí àkìtàn, àwọn èèyàn wa máa lọ lálẹ́ tán máa lọ kó, tán máa tún máa dín, tán máa tún tà fáráàlú. Kí ló fà á? Gbogbo oúnjẹ tó wọ́n ni. Àpò ráìsì 100 naira. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àpò gàrí ó ti gbówó lórí, èlùbọ́ gbówó lórí. Ìjọba àpapọ̀, ẹ̀ ń ṣe o, omi ló pọ̀ jọ kà lọ, ẹ̀ ń gbìyànjú, ṣùgbọ́n tí ẹ bá ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ báyìí tí ì rí ti oúnjẹ mú wálẹ̀, kí oúnjẹ sì wá bọ̀ Nàìjíríà yìí, ìjọba òun kò tí ì ṣàṣeyọrí. Nítorí náà, fídíò yìí ẹ bá mi share, ẹ bá mi comment ẹ̀, ẹ bá mi like ẹ̀, ẹ jẹ́ kó kan ìjọba àpapọ̀ lára. Orí àkìtàn làwọn èèyàn ti ń lọ ṣe oúnjẹ jẹ o. Ẹ bá mi send ẹ̀, Afọlábí TV. God bless you.